Stop there! God bless you. Let's go. Stop there! Stop there! Where are they? Move it! Ẹ̀rọ sojú beléke jalè. Ó yá nígbà yìí, ilé ayé yá. Gbogbo ẹ̀yin máa bọ́ra. Ilé yá. Géètì lánàá. Olórun sọnù ó ti tó sùn. Géètì máa nà. Gbogbo ìgbà náà lọ máa ń rórun sùn nígbà yìí sùn lóru ni. Ẹ má bínú màmá. Àìsùn lóru ni. Ẹ má bínú màmá. Látàárọ̀ tí mo ti dẹnu géètì. Ẹni fẹ̀yìn sọ géètì gan mi ò mọ tó rò ákàfẹ́ ẹ̀ máa tó lọ. Kí ló dé ìwò lẹ́ sùn? Ẹ pẹ̀lú ilé ẹ̀ mọ́tò. Ẹ lẹ́lẹ́ o. Tí mo fẹ́ lò. Tí mo fẹ́ níbí. Ìyọ̀wọ́ mi láti bèrè tí mo fẹ́. Kí mo fẹ́ fún mi fẹ́ tí mo fẹ́. Ẹ wọlé. Ẹ ṣe. Àbò onílé ńkọ́? Ṣé ọ̀gá? Ọ̀gá kọ́ ọmọ ẹ ni. Wọ́n bẹ nulẹ̀. Ẹ lọ pè wọ́n wá. Ẹ wọlé. Mo ní ẹ lọ pè wọ́n wọ ní wọlé sẹ́ta mo wà ní. Gate man yo. Mọ́mí ẹ wọlé, dádì ń sùn lọ́wọ́ ni mà. Ẹ wọlé, dádì ń sùn lọ́wọ́. Dádì ń sùn, ẹ bá mi jí wọn. Mọ́mí ẹ wọlé. Mo ní ṣebí tí mo wà bí ọ nínú ni. Mo ní kẹ́ bá ń jí wọn. Mama, sí o sí. Ó sí ọmọ rí ẹ̀ sọnù ẹ bá mi wá lọ. Mama, sí o sí. Ó lè kẹ́ wá kú mọ̀ tí kẹ́ mọ̀ jàn. Ẹgbẹ́ tó béèrè lọ́wọ́ mi tó wà fẹ́fẹ́ sálà mi tá bá pè é síbẹ̀. Ẹ wọlé ni. Ó dá báyìí káàbọ̀ ọtúnjọ́ mẹ́ta ìpínlẹ̀. Kí ló lè tẹ́ máa embarrass mi like bẹ́ẹ̀ ṣe embarrass mi yìí. Kí ló jẹ́ báràsì? Nígbà tẹ́ wá sílé ọmọ yẹn tẹ́ wá jókòó ti gate ma. Mi like ẹ o, mi like ẹ. At least moreover mo tẹ sọ fún yẹn pé tẹ́ bá need mi láti pé kẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀. Ẹ pè mí. Mi ò mọ ní then moreover mọ́tò yín kí ló dé mọ́tò yín dà? Mi ò nídìí mọ́tò ni mo ṣe fi mọ́tò lẹ̀ torí mọ́tò kan ni mo nídìí ọmọ tá máa ń gbé pọ̀n ò ní mo nídìí mi ò nídìí mọ́tò bọ́ lè wá gbé mọ́tò ọ lè wá gbé ọmọ lèmi nídìí ní tèmi. Mọ́mí Ọlọ́run ló ń sọ ọmọ. Mo mọ̀ pé Ọlọ́run ló ń sọ ọmọ sẹ́mi sọ pé sùn ló ń ṣe é. Àmọ́ mi nídìí láti bá sọ̀rọ̀ ẹ̀sùn síwájú ẹni tí ọmọ mi ni mo fẹ́ bá sọ̀rọ̀ àbẹ́yìn lẹ́ẹ̀ bá mi sọ kí n kúrò tẹ́ráyè sọ tẹ́ fẹ́ sọ. Mami. Ṣètò Ọlọ́run ní sọmọ. Mi sọ pé sùn sí Ọlọ́run náà ni ó ṣe sọ́lọ́ tí wàá tó ṣe. Tòótọ́ ìrètí pípẹ́ sọkàn náà rẹ̀. Ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n at the same time ó ní mímọ̀ sí Ọlọ́run bí lè sọ wípé kò á nídìí bí. Mi ò mọ̀ bóyá ọ̀dí ni bóyá fúrọ̀ ni mo sáà mọ̀ pé ó nìkan àti ẹ kúrò ẹ̀jẹ̀ ráyè sọ tí mo fẹ́ àbí ẹ̀yìn lẹ́bọ̀ ọmọ mi sọ̀rọ̀ lórí mi mo fẹ́ bá ló bá ṣe tẹ́ bá ní tẹ́ẹ̀dá tí bẹ̀ dúró kẹsọ̀ ti ní o. Mami ní sùúrù Ọlọ́run máa ṣèyanu. Ẹ jẹ́ ká ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run Ọlọ́run máa ṣe. Ní ìgbẹ́kẹ̀lé náà ló jẹ́ kí n wá tí n bá ní ìgbẹ́kẹ̀lé ni màá mi ní wá bí mọ̀ ṣé ó ní nǹkan tẹ́ fi tẹ́ǹdì ni. Mami ẹ má sọ nǹkan tẹ́ ń sọ yìí mọ́ ẹ má má jẹ́ ká yé bá yín gbọ́. Kí la yóò bá mi gbọ́ ń bẹ̀. Ẹ mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ ń bá sọ̀rọ̀ tí wọ́n bá ń gbọ́ pé káàkiri ń sìn àwọn ará àdúgbò pé. Ṣé àwọn ará àdúgbò wọn gbọ́ ọmọ wọn pọ̀n? Mo béèrè ní o. Ẹ sọ orúkọ tẹ́ sọ yóò dáa torí pé kọ́mọ bá mi gbọ́ pé ọmọ mi ò bímọ. ilé tẹ̀yẹ̀ fà kalẹ̀ bólú ẹ bí Ọlọ́run ṣe dá yẹn ló ayọ̀ wọ́n rò pé bóyá ìyá ò lè rí ti. Ọmọ ni mo nídìí nígbà
nígbà bá ní gbogbo àwọn ará àdúgbò mọ sọ̀rọ̀ sáré àdúgbò wo ni òpin ọmọ rẹ̀ sẹ́kẹ̀mí náà má pọn ọmọ mi ẹlẹ́yìn oṣù 9 ọmọ ni mo nídìí láti pọ̀n. Ọlọ́run máa ṣe. ọmọ ni mo ní ọmọ ni mo fẹ́ o. a ní Ọlọ́run máa sọmọ. Ọlọ́run ó sì ọmọ ni mo fẹ́ o. ẹ ṣe o. Fílẹ̀ ẹ máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe a ní ọmọ ṣe ẹ máa ṣe ọmọ mi ó ní mi ò ní ìdí ọmọ ni mo ní ìdí mi ò ní ìdí owó ẹ mo mọ̀ pọ̀ lọ́ọ̀ ló ṣe mi ò sọ pé sùn ó ṣe mo lọ́mọ ni mo ní ìdí ọmọ ọmọ ọmọ. ọmọ lásán Olúwarùn fún wa lọ́mọ tí yóò sẹ́yìn dé wá o ọmọ lásán pàtùkùtù ọmọ wájú ọmọ lẹ́gbẹ̀ẹ́. Lámọ̀rúdù. Yes, sir. That's your sir. Pàtùkùtù ọmọ wájú ọmọ lẹ́gbẹ̀ẹ́. Aláìníláàkáyì. Idiot. Ó bá ń yọ àyàn ọmọ ní sá. Will you stop that rubbish? Yes, sir. Nonsense and idiot. Will you close that door for me? Yes, sir. Ebe pa mí o. Inú fẹ́lẹ́ tẹ̀bí kọ̀wọ́ máa yípo. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ ló gbé. Ẹni tó wo sùnsùn kó gbáyàwó ọdẹ. Ọ̀rọ̀ ló gbé. Ẹni tó wo sùnsùn kó gbáyàwó ọdẹ. Ọ̀rọ̀ ló gbé. Bí àgbọn òkúta tí ń jẹun gbọ́jọ ìkàtó ìkòyí ẹ̀sán máa dín ilẹ̀ ẹ̀dógún. Àrọ̀ ni ò sí lò ní kò yí ò sí mi ogún. Kí n bá lọ kí n bọ̀ ooo. Mo lọ́dẹ ni mí. Àrèbá òkú o. Àrèbá sọmọ ẹranko. Orí dákúrọ́ kó o sì ní ìbọ̀ o. Gbogbo láti ní sọ̀rọ̀ kí n tẹ́tẹ́. Ìdíkì tí dáńgé bàrá òkú àjà gòdògòdò ní.
èrò ọ̀nà. Kàràbẹ̀yàn ní gbèsò ọ̀dàrà lẹ́jọ́ kan Kódólukẹ bọ́ra gànàgbà kí kó lè lù láì fèkù bẹ̀gà. Alápẹ́lẹ́bà ní dídíra kí n tó wo fún mọ́jọ́ tó lówó ọ̀dọ́ ọlọ́dẹ. Òjò ló tún tí mo tágọ̀ mi rèé súnlé o. Òjò ló rọ tí mo tágọ̀ mi rèé wàrà oko bàbá mi ò gbólùgbà àdèrè bàbá ó sá. Ìyá yìí tutù o. Ó mọ̀ sí o. Látàárọ̀ tí mo ti nínú igbó yìí kí ni ìrẹ́ran pa. Ìyá yìí tutù o. Mo sì yígbóyígbó ìrí nǹkan kan pa. Èyí ti jẹ́, èyí ti rí. Lémi náà àgékò ejò tí ń sọ̀rọ̀ bí agbó ìkòtà tí ń tẹrù bọ́jú ìkàtó ìkàtó. Tí n bá sí mi díẹ̀ ń bí ní wá tẹ̀ sí ìrìn àjò. Tó bá ṣe bí ìdí tèmi ní. Ègbé ló ní kó má lè gbé, àṣàṣì ló ní kó má lè fọ́hùn. Ìyá yìí tutù. Olúwa ṣe wà ní ìlú ìrìn kankan. Kí ni wàá sí? Bí bá ń sinmi díẹ̀, ń gbéra, ń gbàgbé àgbà. Ẹran ògún ni ògún mu. Ta ni ọ́? Ọdẹ dákun ẹran tó pa yìí mo fi òfin yá mi. Ẹran tí mo pa kémi ó má gbé lọ kémi fi yá ọ kí n má gbé lọ. Látàárọ̀ tí mo ti ń yígbó tí ìrẹ́ran pa ó wá ní pẹ́pẹ́sẹ́ ètú tèmi pa. Ètò oníwò gbọ̀ngbọ̀n kẹ́tì rẹ̀ tẹ́lẹ́lẹ́lẹ́ ó ní kémi fi yá ọ. Sórí ẹran tó ń wò yìí nǹkan ọ̀sìn ìyàwó mi ni ó sì ti rè dálẹ̀ dákun. Kí wàá tèmi o tó bá jẹ́ ẹran ọ̀sìn ìyàwó rẹ ògún ti mẹ́rin léyìí irúmọlẹ̀ ló ní ògún nu tí ó fi ṣe inú ilé wo má di mi lọ́nà o. Ọmọ adarí wọn kí ló dé tẹ létí tẹ kì í fi gbọ́ràn. Lémi náà. Mo ní o má gbẹran lọ ọtún wa ń bá mi là gidi. Gbẹ́rù rẹ dákẹ́ àbùkù mọ́kàn mi o ayé ṣàwọn tí ń ṣe ọ́ táǹkúnyán fún owó nítọ̀bí òṣòro níwájú èmi àgbẹ̀kọ̀jọ̀ tí ń sọ̀rọ̀ bí agbóòkúta tí ń tẹrun bójú ìkàtó ìkò yẹ̀ sọ́ máa dílẹ̀ dókà rọ̀nà sínú oníkòyí òsínmi ogun. Ikú ló kù orókò ẹ̀pẹ̀ ló sún ajá ní ojókù rẹ bẹ́ẹ̀rì rẹ dánwò ìwọ rẹ ó lọ bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Síjà ló wájà. Ìjà ni o mo fẹ́ kó dáná ogun kí n bá ọ ya mo fẹ́ gbómi jàkánná kí n kọ́ bá wò mo fẹ́ yọ ẹ pé ọ̀tọ̀ lógun àtògùn méjèèjì nílá ní lóògùn. Kí ló fẹ́ ṣe fún mi o sì ń wojú mi padà ewu òrìṣà sunkún gbadé ọmọ tọ́ kò sẹ́ni mọ́gbà wo gbóná jíbọ̀rọ̀ alágbẹ̀dẹ ọ̀run lágbàṣà tó kùn bẹ̀ ilẹ̀ ni mo pè ilẹ̀ bá kí bọ́n mi. Sunkún gbadé ọmọ tọ́ kò sẹ́ni mọ́gbà wo gbóná jíbọ̀rọ̀ alágbẹ̀dẹ ọ̀run lágbàṣà tó kùn bẹ̀ ẹ pa gbọ́mọdé ayé ẹ má jẹ́ gòrí omi ẹ má jà dúdú ẹ pa kájà lẹ̀ wà ló kiri ta ọ̀sẹ̀ mi jẹ́jẹ́ kó má jà. Kó nílé ọ̀tá gbà mo ṣe bẹ́ẹ̀ nígbò fẹ́ kú òní ló kú ikú ló kú orí ẹ̀kọ́ ló kù. Ọdún orógbò sọ̀kọ́ orógbò ọ̀rọ̀ mi yẹn dìde ẹ̀yin mẹ́ta ẹ parapọ̀ kátó pé jẹ̀sà pé kátó pé lẹ́dẹ̀sà pé mẹ́ta ẹni tó wọ gbọ́dọ̀ sí tutù àwọn mẹ́ta pẹ́ mọ́ ẹ mú òrókò jẹ wọ́n pa Akíntọ́lá ọmọ Ògún ilẹ̀ mọ́ pé ilẹ̀ gbọ́ kìbọn mi
Igbó ńlá ni mo kìjì ni bẹ̀rù wà. Agbára bẹ̀rù. Ilé ti bẹ̀rù fojo. Ó mọ̀rọ̀ kó fi kọ́ká. Ó mọ̀rọ̀ ló fi pé fojo ní kú tí kò gbẹ́rù òrìṣà. Ewu òrìṣà. Fímílẹ̀. Ajigbọ́n kọ́lá pé wọ́n kú. Àrìnàkẹ́lẹ́ kó tá pa ọ̀rùn. Ọ̀tún mi àgbà. Òsì mi àṣẹ. Ikú ìfàkú. Ó dilé ọ̀tá. Àrùn ìbárùn. Ó dilé ọ̀tá. Ẹ̀yà àgbà Ajíbọ́lá. Ajímọ̀sán tó lógun. Ọ̀rọ̀ tí ń gbẹ́rù. Ókè. Níbo? Dúró mẹ́. Níbo? Ọdẹ. Kí ni? Súnmọ́ mi. Kí n súnmọ́ bó? Mo fẹ́ bá ọ sùn. Mo fẹ́ bá ọ ní gbólóhùn. Kí ló ní tó fẹ́ bá ń sọ? Ohun tó bá fẹ́ sọ mò ń gbọ́ ọmọ sọ. Mo fẹ́ sí ọ lóore kan. Oore. Wọ́n fún ọ ládùn agbára kan. Àdó. Bẹ́ẹ̀ni. Àdó. Sórí àdó yìí. Òun ni ó mọ̀ sí atọ́nà rẹ. Tọ́nà bá fẹ́ dí. Wá gbọ́ o. Ìkìlọ̀ ń bẹ ń bi àdó yìí o. Ẹnìkan ègbé lọ sọ́run o. Níjọ́ tọ́lọ́jọ́ bá dé. Kó o pè kán nú àwọn ọmọ rẹ. Èyí tó o fẹ́ràn jù. Kó o pọ̀ àdó yìí fún. Òun rè. Atákéré ìyọ́dún. Ọdẹ. Gbà lọ́wọ́ mi. Ọwọ́ àlàáfíà. Àdó agbára. Bẹ́ẹ̀ni. Ó yá gbé àdó yìí. Gbé mi. Kí n gbé mi? Bẹ́ẹ̀ni. Wá gbọ́ o. Nígbà tó o bá rí wípé ọlọ́jọ́ dé, ọ̀pọ̀ àdó yìí fún ọmọ tó o bá fẹ́ràn. Tó o bá wá fẹ́ pọ̀, ó fi ọwọ́ gbá ikùn rẹ lẹ́ẹ̀mẹ́ta. Àdó yìí yóò sì di ọwọ́ rẹ. Kó o fún ọmọ rẹ. Kó o sì ṣàlàyé ohun tí ó rọ̀ mọ́ àdó yìí fún ọmọ náà kó o tó kú. Ọdẹ, ó dìgbà. Ikú ń bá kú, ó dilé ọ̀tá. Àrùn bárùn, ó dilé ọ̀tá. Ilé kókó tágbé, arabalẹ̀ tó dẹ̀. Bókù bá kú láyé agbóde ọ̀run mọ̀. Ikú yà lórí ìlú. Ikú yà lórí ìlú. Aṣẹ̀dá ayé bá, akọ́dá ayé bá, ilé ọ̀gẹ́rẹ́ afọ́kọ́ yẹrẹ alápòrọ̀ ìbá, àwòdẹ̀rẹ̀ ló bílẹ̀ ẹ̀lẹ̀ lọ́ba tẹ̀pẹ́, àtẹ̀pẹ́ lọ́ba abomiṣó lọ́ba ọ̀rọ̀ ló bó dùà, mẹ́ta ń ta ohun méjì ń jọ ṣùgbọ́n náà, ìkan yókù ń tẹ̀yìn yàmi Àbẹ̀ní Ajíbọ́nà mẹ́ta Àbẹ̀ní lójú rẹ̀, Adébímpé olórí ẹlẹ́yìn. Ìyá kẹ̀kẹ́ mẹ́tẹ̀. Báṣẹ́ bá mú yàn. Kékeré bá mú mi àpọ̀. Ajẹ́pọ̀ báyìí tàná.
Agboola o. Ó bá mi. Agboola. Baba. Iná kojú ni ọmọ Adédìgbà. Ṣàgbàdìyàwó ni ọmọ akéwì dájú. Fáwọ́ bí olè ọ̀tún ra pẹ̀rẹ̀tẹ̀ lò. Agboola. Agboola. Iná kojú ni ọmọ Adédìgbà. Ṣàgbàdìyàwó ni ọmọ akéwì dájú. Fáwọ́ bí olè ọ̀tún ra pẹ̀rẹ̀tẹ̀ lò. Agboola. Ó bàbá. Bá a bá ń rí bí a máa dánilógún ọdún. A bá ń rájò a máa dánilógún oṣù. Agboola. Ó bá mi. Ọwọ́ àlàáfíà ìdá. Fisẹ́nu. Fisẹ́nu ọmọ rẹ̀. Agboola. Ká ìwù rẹ̀ sókè díẹ̀. Àdógbàdó mi. Ayá gbá mi. Gbá mi. Ọ̀kẹ́rẹ́. Agboola. 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 Ó bàbá. Àdó tó gbé mi. Mi gbé lọ́rùn o. Iná bá kú ife irú bojú ni bọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀rọ pò. Olóyè bá kú àfọlóyè lẹ́nu. Wọ́n má dóhun lọ́rùn o. Wọ́n gbé lọ́rùn. Ẹ wàá ṣàlàyé gbogbo ẹ̀ fún ọ báyìí. Agboola. Ó bàbá. Bàbá fẹ́ lo àdóhùn. Bá mi. Agboola. Bá mi. Agboola. Bá mi. Agboola. Bá mi. Wọ́n gbádùn yìí rọrùn o. Ọmọ ẹni ní ìjogún ẹ̀. Ní ìjogún ẹ̀. Ní Bá mi. Ẹ fọ̀rọ̀ ẹ ní sùúrù ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. Omi. Omi. Omi o. Omi. Omi. Bàbá Bọ́lá ikú yìí ò dá lákòókò yìí ẹ wò ẹ dìde o ẹ dìde o wọ́n ṣe bí bàbá ò lè jọ bàbá ẹ dìde o ikú yìí ò dá lákòókò yìí wọ́n ṣe bí bàbá ò lè jọ bàbá. Ẹgbẹ́jẹ́ ọmọ bàbá ológun kà wo bàbá ẹ ti kú sí o ṣe bí ìgbà tí bàbá ẹ wà láyé ló máa ń halẹ̀ ló máa ń ṣe bí ìgbà tí wọ́n ṣe ń gbé kọ́kọ́ wà lọ́pọlọ ẹ̀ wọ́n mi dáadáa òòṣà ló wà wájú ẹ o. Ẹ rí bó ṣe ń wò ó yá wù bàbá ẹ ti kú báyìí kó wù. Tó bá wó máa bẹ́ẹ̀ ni bó ṣe wà ẹ jẹ́ kó wù. wò mí dáadáa yá bẹ́ẹ̀ bá tó kú re kò ní sùn re. Wọ́n máa sọ nǹkan kan o wọ́n máa sọ nǹkan kan mẹ̀lẹ́ ń bẹ̀. Wọ́n ní kó kù kó má jọkùn kó má jẹ kòló wọ́n ní nǹkan tó bá ń jẹ lájùlé ọ̀run ni kó máa bá wọn jẹ bàbá ẹ̀ máa jọkùn o
bàbá ẹ̀ dẹ̀ máa jẹ kò lọ́rùn tó lọ yẹn kó bá kúre kò ní sùn re ìwọ àbí aláàrú ẹ̀ òòsàn ló fẹ́ sọ̀rọ̀ ojú mi náà dé o àbórí ń ta ẹ́ ṣé ń gbà tí bàbá yìí wà láyé ló máa sọ pé ìwé àwọn kan wà lọ́pọlọ ẹ pé bóyá kó òun kan sí gẹ̀. ẹ kó wú báyìí mà ẹ yá gara. ilé àwùbọ níwájú àwọn ẹwù níwájú èmi ò sà. kó ṣe bí sàásù. mo mọ̀ pé bẹ́ẹ̀ ọkọ̀ bá bẹ́ wájú èmi ò sà ànábì àtúnṣe kí ni ànábì àbá mi bẹ̀ sí méjì kí ló kàn mí pẹ̀lú ìyá ẹ ó gbọ́ wọ́n lọ ìtàn tí bá ṣe tán pẹ̀lú ẹ bàbá ẹ ti lọ báyìí o kó ṣe kí ni kó wẹ̀ yẹn wo léèyàn lẹ́yìn mọ́ kò séèyàn lẹ́yìn ẹ̀ mọ́ o ọgbọ́ ẹ̀wẹ̀ ìwò báyẹn kò séèyàn ò léèyàn mọ́ rárá ó gbọ́ màá ṣe kí ni màá ṣàṣe ẹ̀ màá tó ṣẹ̀. fi kalẹ̀. ilé máa fọ ọ̀rọ̀ ẹsẹ̀. fi kalẹ̀ jáwé. mo sọjọ́ yẹn síwájú ni. èmi ò sàmọ́lẹ̀ ajá kò mọ̀. wọ́n máa ń pẹ́ ò lè ṣe kó o má kọjá ní dágbà mi. ọ̀gá ilẹ̀ ẹ̀fọ́. ò lè ṣe kó o má kọjá ghetto mi. ẹ̀yin afẹ́lẹ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ àwọn yàtí jẹ́ kí bojú ya èmi. sórí bẹ́lẹ̀ tí ó ti fẹ́ kú ni. oya next time. òkú bàbá ẹ̀ tó kú gangan bàbá ẹ̀ gangan ó ti ṣe kí ni òun fẹ́ máa tó tẹ̀lé lélẹ̀. ọ̀run lẹ̀rọ fìyà ẹ̀yẹ. Agboola. ó bàbá. ibi awilade ọ̀rọ̀ bùṣe olóòfẹ́ lágbára bẹ́ẹ̀ni bàbá. olóòfẹ́ dọkùnrin bẹ́ẹ̀ni. olóòfẹ́ pé ewé kan kí gba ewé ó gé ọ. bẹ́ẹ̀ni bàbá. bàbá látìgbà tí bàbá mi ti kú torí pé bàbá mi dá látìlẹ́yìn mi bàbá mi ò sì fi ìdí agbára rẹ̀ wọ̀n mí kó tó di pé ó jáde kúrò láyé mo wá wòye pé ẹ̀yin Yorùbá náà ló sọ wípé bí a bá bí ọmọ a sì túra rẹ̀ bí. ọrí mi pa. ìdí rẹ̀ rí bàbá. Agboola. ó bàbá. àdúrà àwọn àlùjọ̀nú là á tọrọ fún ọ kété tá a bá ti tọrọ rẹ̀ fún ọ lọ́ọ̀rẹ́ gbá eégún lójú kó o ta òṣàláyà ó yá jókòó sí i fi kalẹ̀ sí jókòó kó o mọ̀ wo àwọn ìyá mi ọ̀pá kí ọ̀là kí alágogo dẹ àwọn afíjú ẹyẹ tí ń rìn lóòkù òfúnni lọ́dẹ̀ ẹ̀sìn fi gbódìdí ẹni lọ́wọ́ ẹni kó o mọ̀ wojú wọn. tó egígún lè mẹ́ǹdé òsà lè mẹ́ǹdé òfin la fi ń pàjá òun la fi ń pèèyàn agogo bẹ́ẹ̀ la fi ń pòrìṣà ńlá ọjọ́ tóbìnrin bá rí ìkóṣù rí ọjọ́ náà ní gbé lásọ onígbògí o ajanadúfẹ́ ọ̀rọ̀ hùhùn agbóyálẹ̀ta kówé ní sáwọ́ ayé òbíbí ní sáwọ́ òde ọ̀run bí kówé àwọn ayé bá ti ké àwọn ọmọdé wọn máa ń lọ sóde ọ̀run gbogbo ìgbà wo òde ọ̀run bá rí gbìgbì àwọn àgbà sàkẹsàkẹ wọn sì gbòde ọ̀run lọ kówé àwọn ayé ti ké kíbi ọmọ lọ ògbìgbì àwọn òde ọ̀run ti rí gbìgbì kíbi ọmọ lọ igi ẹ̀bá ọ̀nà nígbà kú yẹyẹ kú olúgbó oníkúkú olúkẹdùn ọkùnrin olómi o obìnrin olómi o kárẹ̀ ẹ̀yin lọ lọ́wọ́ ẹ̀jẹ̀ ẹlẹ́sẹ̀ bàbá yẹyẹ lọ látọlúgbòkun agbọ̀nà kankan kíkí dúró kí mo lè wá òṣùpá ló tẹ mẹ́yìn rẹ̀ yẹn kápò òrùn ló ń tẹ̀ pálẹ̀kẹ̀ wọ́jà mọ̀nàmọ́ná sì bẹ̀ lẹ́dùnmarè ó dínà bọ́jọ́ bá yọ àrí funfun lójú ọjọ́ bọ́ọ̀lù bá kẹtàrí àrí funfun lójú olódùmarè àdáṣe ní ìhùn mọ̀ ibà ò gbọ́dọ̀ ń mọ̀ ibà tí wọ́n yọ ọjọ́ ò ibà tí wọ́n òrùn ibà gbẹ́jọ́ ọwọ́ ibà pẹ̀tẹ̀ ẹsẹ̀ ibà tẹ́lẹ̀sẹ̀ tó dojúbọlẹ̀ tí òhun rún ibà ọ̀nà ṣé wọ̀rọ̀ kù lójú fẹ́. ẹ̀yin àlùjọ̀nú ìbẹ̀rù o mo fẹ́ kẹ́ ẹ yá mi ládùn oyin kan mo fẹ́ fún ọmọ mi. èyí ti ṣe ẹ̀fà ní mí ẹ̀fà méjì ò sì gbọ́dọ̀ fún àkáǹtì lọ́wọ́ ara wọn bẹ́ẹ̀ àwo ni yín àwo ni mí àwo ò sì gbọ́dọ̀ pawó ẹ̀jẹ̀. àwo mo ní kò sádò ńlẹ̀. kò sí àdókè tó ẹnì kan ní bá gbé níbi tí ń gbẹ́kọ̀ ọmọ tiẹ̀ lárọ̀ àní bá lùkò níbi tí ń gbẹ́kọ̀ ọmọ tiẹ̀ lóṣù kò sẹ́ni tí ń bá lékelèké níbi tí ń gbẹ́kọ̀ ọmọ tiẹ̀ lẹ́fun ọ̀fẹ́. ẹ̀yin ọmọ adáríhurun ìgbà tẹ́gùn bá gún yín lẹ́sẹ̀ lẹ́ mọ́ ń ṣe lákàlàkàtà lábẹ́ mo ní kò sádò ó sì tún wá mi wá bí wàyí o tó bá ṣe pé ohun tó fẹ́ nù kò burú ìfún ọ gbà. Agboola. ó bàbá. àdúrà ọ̀ nìyí o mo sọ fún ọmọ ní wọn lọ wọn bọ̀ bẹ́ẹ̀ wọn ò ní bọmọ jẹ́ èmi ò kìí dá lọ́lọ́ ọkùnrin gbẹgbẹ apẹrẹlẹ lọ́bẹ̀ èmi gbé ọmọ ìjíjẹ ògùn ọmọ ìjísà oògùn tí ò jẹ́ ewé lókù kan èmi kìlà bàtà tí wọ́n ti sígbó tí mò ń tira mi sébi ọ̀nà wọ́n dá mi lọ́wọ́ tí mo sọ wọ́n kúndùn orí òrẹ́ ní bá jà mo fa ògiri mọ́ra ìdáwù mi jà mo sọ pé ìjà sígboro ẹni mọ̀ mí ò kò mí ẹni kò mí ò mọ̀ mí. bàbá
ṣé àdó ọ̀hún lágbára tó bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ni. àdó tí ń bẹ lọ́wọ́ mi yìí ni àdó agbára, àdó ògùn, àdó ọ̀sà. Kódà tó bá ń bẹ láàrin ọkùnrin bíi 15, kódà kó wà lójú ogun tádó yóò bá sí lára rẹ, fúnra ara rẹ ni ó fẹsẹ̀ ara rẹ̀ rìn wá bọ́ ọ. Ẹ̀kẹ́ tó bá gbé sí lọ́rùn ó ti dòòṣà, òun gangan làbá máa pè lóòṣà. Bọ́lá tí n bá níná jó lórí omi ò bá ní lọ rè kérù rẹ̀ wá. Sórádò tí ń bẹ lọ́wọ́ mi kò ní èèwọ̀ kankan. Àní tó bá wù ọ́ kó lọ gbá eégún lójú, tó bá wù ọ́ kó lọ ta òòṣà láyà. Tó bá níta ló sọ bẹ́ẹ̀ fún ọkọ lémi agogo ìjà ni. Má sá lọ, aburú kan ní ọ ṣe. Okay. Okare, Agbola, ó ti dọkùnrin. ọmọ ilé lágbára o. ajé mi irú ẹ̀ rí. Could you believe that? Láti bí ọdún 5 sẹ́yìn tí mo ti ń pickpocket ajé mi ò rí irú ìfẹ́ tí yìí rí. ìfẹ́ tẹ ga gan ni. Hey you guys. Who be this guy? A nílò láti mọ bọ̀bọ̀ yìí, kí lorúkọ ẹ̀? Èmi gangan làdó. Olórun sọnù ó ti tó sùn. Ẹ ra o.
màmá. Géètì máa nà. Gbogbo ìgbà náà lọ máa ń rórun sùn nígbà yìí sùn lóru ni. Ẹ má bínú màmá. Àmọ́ sùn lóru ni. Ẹ má bínú màmá. Látàárọ̀ tí mo ti dẹnu géètì. Ẹni fẹ̀yìn sọ géètì gan mi ò mọ tó rò ákàfẹ́ máa tó lọ. Kí ló dé ìwò lẹ́ sùn? Ẹ má bínú màmá. Ẹ pẹ̀lẹ́ ilé ẹ̀ mọ́tò. Ẹ lẹ́lẹ́ o. Tí mo fẹ́ níbo. Tí mo fẹ́ níbí. Ìyọ̀wọ́ mi láti bèrè ní mo fẹ́. Kí mo fẹ́ fún mi fẹ́ mo fẹ́. Ẹ wọlé. Ẹ ṣe. Àbò onílé ńkọ́? Ṣé ọ̀gá? Ọ̀gá kọ́ ọmọ ẹ ni. Wọ́n bẹ nulẹ̀. Ẹ lọ pè wọ́n wá. Ẹ wọlé. Mo ní ẹ lọ pè wọ́n wọ ní wọlé sẹ́ta mo wà ní. Gate man o. Mọ́mí ẹ wọlé, dádì ń sùn lọ́wọ́ ni mà. Ẹ wọlé, dádì ń sùn lọ́wọ́. Dádì ń sùn, ẹ bá mi jí wọn. Mọ́mí ẹ wọlé. Mo ní ṣebí tí mo wà bí ọ nínú ni. Mo ní kẹ́ bá ń jí wọn. Màmá, sí o sí. Ó sí ọmọ rí ẹ̀ sọnù ẹ bá mi wá lọ. Màmá, sí o sí. Ó lè kẹ́ wá kú mọ̀ tí kẹ́ mọ̀ jàn. Ẹ̀gbọ́n tó béèrè lọ́wọ́ mi tó wà fẹ́fẹ́ sálà mi tá bá pè é síbẹ̀. Ẹ wọlé ni. Ó dá báyìí káàbọ̀ ọtúnjọ́ mẹ́ta ìpínlẹ̀. Ó lè tẹ̀ wọlé. Kí ló lè tẹ́ máa embarrass mi like bẹ́ẹ̀ ṣe embarrass mi yìí. Kí ló jẹ́ báràsì? Nígbà tẹ́ wá sílé ọmọ yẹn tẹ́ wá jókòó ti gate ma. Mi like ẹ o, mi like ẹ. At least moreover mo tẹ sọ fún yẹn pé tẹ́ bá need mi láti pé kẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀. Ẹ pè mí. Mi ò mọ ní Then moreover mọ́tò yín kí ló dé mọ́tò yín dà? Mi ò nídìí mọ́tò ni mo ṣe fi mọ́tò lẹ̀ torí mọ́tò kan ni mo nídìí ọmọ tá máa ń gbé pọ̀n ò ní mo nídìí mi ò nídìí mọ́tò bọ́ lè wá gbé mọ́tò ọ lè wá gbé ọmọ lèmi nídìí ní tèmi. Mọ́mí Ọlọ́run ló ń sọ ọmọ. Mo mọ̀ pé Ọlọ́run ló ń sọ ọmọ sẹ́mi sọ pé sùn ló ń ṣe é. Àmọ́ mi nídìí láti bá sọ̀rọ̀ ẹ̀sùn síwájú ẹni tí ọmọ mi ni mo fẹ́ bá sọ̀rọ̀ àbẹ́yìn lẹ́ẹ̀ bá mi sọ kí n kúrò tẹ́ráyè sọ tẹ́ fẹ́ sọ. Mami. Ṣètò Ọlọ́run ní sọmọ. Mi sọ pé sùn sí Ọlọ́run náà ni ó ṣe sọ́lọ́ tí wàá tó ṣe. Tòótọ́ ìrètí pípẹ́ sọkàn láàrẹ̀. Ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n at the same time ó ní mímọ̀ sí Ọlọ́run bẹ́ẹ̀ sọ wípé kò á nídìí bí. Mi ò mọ̀ bóyá ọ̀dí ni bóyá fúrọ̀ ni mo sáà mọ̀ pé ó nìkan àti ẹ kúrò ẹ̀jẹ̀ ráyè sọ tí mo fẹ́ àbí ẹ̀yin lẹ́bọ̀ ọmọ mi sọ̀rọ̀ tó lé mi mo fẹ́ bá ló bá ṣe tẹ́ bá ní tẹ́ẹ̀dá tí bẹ̀ dúró kẹ́sọ̀ ti ní o. Mami ní sùúrù Ọlọ́run máa ṣèyanu. Ẹ jẹ́ ká ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run Ọlọ́run máa ṣe. Ní ìgbẹ́kẹ̀lé náà ló jẹ́ kí n wá tí n bá ní ìgbẹ́kẹ̀lé ni màá mi ní wá bí mọ̀ ṣé ó ní nǹkan tẹ́ fi tẹ́ǹdì ni. Mami ẹ má sọ nǹkan tẹ́ ń sọ yìí mọ́ ẹ má má jẹ́ ká yé bá yín gbọ́. Kí la yóò bá mi gbọ́ ń bẹ̀. Ẹ mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ ń bá sọ̀rọ̀ tí wọ́n bá ń gbọ́ pé káàkiri ń sìn àwọn ará àdúgbò pé. Ṣé àwọn ará àdúgbò wọn gbọ́ ọmọ wọn pọ̀n? Mo béèrè ní o. Ẹ sọ orúkọ tẹ́ sọ yóò dáa torí pé kọ́mọ bá mi gbọ́ pé ọmọ mi ò bímọ. yẹn fà kalẹ̀ bólú ẹ bí Ọlọ́run ṣe dá yẹn lóhùn ayọ̀ wọ́n rò pé bóyá ìyá ò lè rí ti. Ọmọ ni mo nídìí nígbà bá ní gbogbo àwọn ará àdúgbò mọ sọ̀rọ̀ ará àdúgbò wo ni ò pọn ọmọ rẹ̀ sẹ́kẹ̀mí náà má pọn ọmọ mi ẹlẹ́yìn oṣù mẹ́sàn-án ọmọ ni mo nídìí láti pọ̀n. Ọlọ́run máa ṣe. Ọmọ ni mo ní ọmọ ni mo fẹ́ o. Àní Ọlọ́run máa sọmọ. Ọlọ́run ó sì ọmọ ni mo fẹ́ o. Ẹ ṣé o. Fílẹ̀ ẹ máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe àní ọmọ ṣe ẹ máa ṣe ọmọ mi ó ní mi ò ní ìdí ọmọ ni mo ní ìdí mi ò ní ìdí owó mo mọ̀ pọ̀ lọ́run ló ṣe mi ò sọ pé sùn ó ṣe mo lọ́mọ ni mo ní ìdí ọmọ. Ọmọ lásán Olúwarùn fún wa lọ́mọ tí yóò sẹ́yìn dé wá o ọmọ lásán pàtùkùtù ọmọ wájú ọmọ lẹ́yìn. Lámúrúdù. Yes sir. Dájú ọ̀sán ọ̀rọ̀ mi sá. Pàtùkùtù ọmọ wájú ọmọ lẹ́yìn. Aláìnírónú aláìníláàkáyì idiot. Ó bá ń yọ àyọ̀ ọmọ ní sá. Will you stop that rubbish, sir?
Nonsense, an idiot. Will you close that door for me? Yes, sir. Ebe pa mi o. Hello, gentle boy. Hello. Wind your glass down. Roll glass yìí sílẹ̀. Hello. Àwọn ọmọ ìyá yín máa wà ń bí bàbá kí ni ká ṣe fún wọn àbọ̀ ń ya wèrè mọ́ tilẹ̀ ni. Ṣé kìí ṣílẹ̀kùn bá wọn wèrè? Màmá sílẹ̀kùn fún wèrè jẹ́ kó máa kanlẹ̀kùn kọ́wọ́ ẹ̀ bò. Bàbá àdòwà ṣé kìí ṣílẹ̀kùn ṣé kí n wá ìjà fún? Ẹ jẹ́ kó ṣe wàhálà díẹ̀. Èdè wọn ò gbọ́ ni wọ́n máa tó gbọ́. Okay, kò sí wàhálà àjọ wa ń bì náà ni. Hello. Àwọn ẹni yìí ọ̀sà so orí àwọn tó wà nínú tó yìí ọkàn mi sọ fún mi pé iṣẹ́ ọwọ́ wọn ò mọ́ ibi tá àdéjọ́ máa wà nílé relief ibi tá àjọ máa wà nílé. Hello. Tẹ́ ẹ bá wá ń jà ibi tá àjọ máa wà lélẹ̀. Confirm. Ìdáná fẹ́ rí lọ́sàn-án yìí. Ìdáná fẹ́ rí mo mọ̀ ní bàbá àgbàlagbà tó á lè. Ọgbàgbà párádà. Confirm. Gbégún bá dénú aṣọ ipa òdà. Confirm. Bádìyẹ bá dénú àbá ipò òdà ni. Ó pàpà. Olùpàyídà ló ní párádà. Àdó bàbá. Fọ́mátì o máa tún fáìn. Fọ́mátì wáìdà kan jẹ́ kó rí náwó. Mo sọ fún wọn màá mi sọ pé àníjọ kúrò mi bí ìyẹn sà. Bẹ́tà kan wáìdà mo bá wù kọ́ dẹ̀ máa wáìdà. Wáìdà ni mo. Wọn ò lè dúró wò ó. Kí ló lé wọn léré báyìí àmọ́? Àdó bàbá àgbàlagbà. Sọ́lé ẹsẹ̀ mi nìkan dọ̀gbẹ̀rì láàrin yín. Ẹ jẹ́ kémi náà paradà bàbá àgbàlagbà. Ẹ jẹ́ kémi náà paradà ẹ dákun torí Ọlọ́run. Confirm bàbá, ìfẹ́ tiyín ti lágbára jù. Saga. Sọ́lé. Àdó ikú fẹ́ni tó bá fẹ́ kú. Àdó owó fẹ́ni tó bá fẹ́ lówó. Bẹ́ẹ̀ ni. Àdó àwọn eléyìí ti ya dànù wọn tí ẹ̀ dúró. Àwọn tí wọ́n lé. Bàbá èyí ṣe tẹ́ sọ mí dọ̀gbẹ̀rì ẹ̀yin paradà èmi ń dá dúró tán bàbá mọ́mọ́ yín lọ ń kọ́ Náà bàbá. wọ́n lè mú ẹ tẹ́mi ti Wọ́n ìgbàlagbẹ̀mọ lórí ewé. Ó dáa. A kì í márọ̀ gidigba lálẹ́ odò. Format. Kàkà ká bá lágẹ̀mọ lórí ewé alágẹ̀mọdéwé a máa bẹ̀rẹ̀ lọ. Kàkà márọ̀ gidigba lálẹ́ odò. Àrùn gidigba lódò a máa bódò lọ. Ṣé kí máa ra Kàkà ọmọ olóró láàrin ìlú ńkọ́. Ọmọ olóró àdégún borí a máa fárọ̀ ọ̀run ṣe. Ẹ wo Sọ́lé. movement. Format. Bákan díẹ̀ jàre. Àdó iṣẹ́ máa kàn ló wá gbé fún ẹ tí mo lè mọ̀ wípé wọ́n bá mi ṣé orí ẹni tí wọ́n fẹ́ gbé kalẹ̀ as governor òun kọ́ ló yẹ kó wà bẹ́ẹ̀ o tí wọ́n fi mi jẹ deputy ẹ̀ èmi gẹ́gẹ́ ló yẹ kí n wà bẹ́ẹ̀ as governor. Àdó sórí nǹkan tí mo fẹ́ ní kó bá mi ṣe tó máa dùn mọ́ mi ní mo fẹ́ mọ iye tó fẹ́ ná mi tí wọ́n bá ti hàn náà sí ẹ̀ as governor láàrin 2 days to 3 days fẹ́ kó bá yanjú ẹ̀ èmi náà lè take over as governor gẹ́gẹ́ bó ṣe wà nínú òfin àdún tí mo wá fún nìyẹn. Eléyìí ṣàkópa ọmọ bàjẹ́ 30 million naira. Àdó ṣé gbogbo ìlú ló fẹ́ pa ní 30 million bíi ti bá wo Àdó alágbára ni mo mọ̀ ẹ́. Èèyàn tí ó bá ìgbà àjànàkú ni ó sọ pé mo rí nǹkan fèrè. Bá a bá rẹ́rìn ká sọ pé rẹ́rìn ikọ́ mi gbọdọ̀ jù bẹ́ẹ̀ lọ. Àwọn ojú wo gbòòlù lọ 30 million naira. Dí ọ̀nà òdì. Àdó dí. Ẹ̀yà ń gbé sí ọmọ ẹ̀ fún ya ìlífà mi ní sí aláìblọ̀ ní ó sí aláìblọ̀ ọ̀gá.
Filẹ̀. Má ṣe dáadáa o. Má kì í. Ó wà yìí, ilé fàájì ni. Ó ń gbádùn ní ìlà o. Má kì í ṣùgbọ́n. Filẹ̀. Farabalẹ̀ jọ. Kò ní jà fún ìjà. Ìjọba bẹ́ẹ̀. Bíbá kí ló ṣe. Bàbá ẹ̀ Agboola tí wọ́n pẹ́ tó pẹ́rẹ́ ládò kò ní dáa fún un. Agboola sọ̀rọ̀ ẹ̀dọ̀sà. Ó sọ pé òun ti ṣe kí ni? Òun ti jẹ́ nǹkan nínú ìgboro, wọ́n pariwo ẹ̀ lọ́tún pariwo ẹ̀ lọ́sì. Abeg give me phone. Give me phone. Sáré ìgbà kan ìjọba wà lórí ọ̀. Aláìfọ́rí jẹ́ ilé ìdá ilé sí. Hello. Ṣé o mẹni tó ń sọ̀rọ̀? Òṣàbà bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀. Agboola tó sọ̀rọ̀ ẹ̀dá aládùn. Èmi ti mẹ́lẹ̀dá ẹ̀ síbí o. Gbogbo kìràkìtà gbogbo rádàdà tó ń ṣe káàkiri ìgboro yẹn. Èmi ti mẹ́lẹ̀dá ẹ̀, mo ti mú síbí báyìí. Daddy help. Ṣé kìí ṣe bó fẹ́ fọjọ́ lọ́jọ́ náà, bó fẹ́ ti pàládé páìsàn? Èmi máa bá. Wo gbọ́ mi fara ẹ̀ balẹ̀. Dákun jọ̀ọ́, ṣé o fẹ́ rọ̀ mẹ́ni àbí kábẹ́ ṣe kí ni kábẹ́ ṣe bí ẹyẹ bí ọṣẹ ṣe ń ṣojú? Tó bá pẹ́ kó tó dé lọ́wọ́ ní tó bá ń bọ̀ àdó tó lọ fi hàn lẹ̀ káàkiri yẹn tó fi ń pè ládò ìwọ tó pè lọ Agboola tó sọ ẹ̀ dàdó àdó yẹn gangan lèmi need bá mi mú o tó bá ṣe kíni tó bá sì lẹ́mìí ọmọ ẹ lò. Ṣé kí n fún lẹ́yọ̀ kan kóró kàkà. Àdó bẹ́ mi lérí bàbá ẹ bẹ́ mi lérí ṣé o ní pẹ́lú burúkú ti bẹ́ bàbá ẹ wáyé ṣé o mọ̀ pálí àdó ò lè dá. Sọ pé kò ní dá fún bàbá ẹ mo sọ fún ẹsẹ sọ pé ayé máa bá Agboola tó ń pẹrẹ ládùn sọ pé ayé ò ní dá. Abẹ́lé ìṣòrí burúkú ni sọ pé ayé bàbá ẹ ò ní dá. Èmi ò ní nǹkan míì lọ́wọ́ bàbá ẹ̀ dàdó tó wà lọ́rùn ẹ̀ lọ tó fi ń pè ládùn gógó tí kì í bá ṣe yẹn. Mi ṣe máa ń like máa rí blood. I like blood ẹ̀jẹ̀. Bàbá ẹ̀ ti sọ pé òun bọ̀ ọ́ á bá mi bí báyìí àdó tó sọ pé òun jẹ́ yẹn á wá jẹ iwájú mi bí báyìí á máa wọ ẹni tí mo jẹ́ èmi ò sá. Welcome. Kò ní ẹ́fà sọ bẹ́ẹ̀ nígbà tí ìsọmọ àlè kò ní ẹ́fà sọ bẹ́ẹ̀ láyé kò ní ẹ́fà sọ bẹ́ẹ̀. Agboola tó sọ̀rọ̀ ẹ̀ dàdó. Èmi ò ní nǹkan sọ pẹ̀lú ẹ o, mi ò lẹ́jọ́ bẹ̀rù tó pọ̀ wo àdó tó wà lọ́rùn ẹ̀ yìí gangan òní kò fẹ́ mi. Ó ti yá wèrè. Àbúrò burúkú bá ẹ ní. Kí ló ń ṣe ẹ́? Kí ló ń ṣe eléyìí náà? Kí ló ń nà sí mi yìí? Èmi mọ orúkọ tẹ́lẹ̀ tó gbé láwọ̀ ẹ̀ jẹ́ òtí ẹ̀rẹ́kẹ̀ 47. Arínúgbọ́ta lórúkọ tẹ́lẹ̀ gbé arínúgbọ́n àyà arínúgbẹ́tù lórúkọ tó ń jẹ́ èmi náà ń gbé sakabula lọ́nà sakabula sí orí ẹ̀kẹ́ 47 kò gbé wá kó má fi rọ̀jò sí mi lára tí máa yanra báyìí. Ó sà wọ́n ní àgbà tó bá lómi inú kè pariwo ó wá ń pariwo ń palantia. Ọmọ tó mú sẹ́yìn yẹ kó lọ máa ṣe kọ̀ǹdọ́ lẹ́kọ̀ọ́ ni. Ó wá pè bọ́n mi ní sakabula. 1 bullet tó lè pa 7 people. Wọ́n dà. Tó bá ń payàn kì í ṣe mi ló máa pa. Ó sọ. Iṣẹ́ ńlá ló ṣe o. Wàhálà iṣẹ́ ńlá ló ṣe. Tó fi lè gbámọ mi débi. Iṣẹ́ ńlá ló ṣe. Òsàlùbẹ̀ sọ̀rọ̀. Never in your life mo tún ṣe ń sọ yìí mi ní bẹ́ẹ̀ repeat ẹ̀ mọ́. Má jẹ́ kí n gbọ́ òsà lẹ́nu ẹ mọ́. Èmi wá gba òsà yẹn mo fi pọ̀ mọ́ orúkọ mi. Àdóòsà. Ọmọ ìyá mi. Ayọ̀ apá ẹ̀ ò ní dà. Jẹ́ kí n sọ ọkọ fún ẹ o. Ọdẹ aládàá ó yàtọ̀ sọ́dẹ oníbọn o. Ọdẹ olóyìnbó lèmi.
ọgbọ́n mi. ẹ wo wèrè o. jẹ́kúlá bí ọ̀sà ló dúró tì ẹ́. ẹ wo dìdìrì òpònú báyìí o. tí ọdẹ aládàá tó bá ní orientation tó make sense ó máa jọ ọdẹ níbọn lójú ṣé kò yẹ. ókè orúkọ lè máa fọmọ mi tẹ́tì mi. ó ṣe rí nìyẹn. Sergeant. Yes, sir. Don't do any study mistake here. You right? Yes, sir. Sori building yìí tó bá ti désàlẹ̀ ó máa wọnú síbẹ̀ ó máa wá rí window kan níbẹ̀ so wá rí window yẹn gangan ló máa gbà jump sínú building yìí. Noted. Sori mi àti wẹ̀ ibi la máa dúró sí. All right, sir. A máa sọ moment wọn. Okay, sir. Mo ṣe wọlé mo ṣe ń jáde. Okay, sir. Yeah? All right, sir. Don't fuck up. Yes, sir. Okay. Saga wọ́n máa pè bẹ́ẹ̀ ní sakabula. Sakabula ni. Jẹ́ káwọn iṣẹ́ tí Saka lè ṣe. Wọ́n dá mọ̀ ní bàbá. O fẹ́ kọjú ẹ̀ sí mi àbí? Ó rèé o. O fẹ́ kọjú ẹ̀ sí mi. Saka má bẹ̀rù. Wọ́n test kí lẹ tún ní o. Àdó ọ̀dájú. Ọ̀dájú àdó. Sọ̀rọ̀ sókè. Àdó ọ̀dájú. Àdó sà. Àdó ọ̀dájú àdó sà. Ó máa yẹ. Wo bí torí pé mo láìkì yín. Tó bá pẹ́ jù bí ó possible. Àdójọ ọgbọ́n. Àdókè $1 million. Àwọn ọlọ́pàá lè arrest ní tó bá pẹ́ jù. Àdó tó pọ́n mẹ́. Movement. Àdó tó pọ́n mẹ́. Ọ̀gá mi eléyìí jára. Ẹ ò bí ṣe pa ọmọ ẹ̀ fúnra. Àdójọ ọgbọ̀n. Ọ̀gá mi Adó. Ilé ní kẹ́sí. Àdójọ ọgbọ̀n ọmọ. Àyẹ̀pọ̀ mẹ́ àdókè ọmọ ṣe $1 million. Bàbá ńlá ọlọ́. Àdójọ ọgbọ̀n. Àdójọ ọgbọ̀n gbogbo ilé ìbá ìbẹ́sẹ̀. Kẹ́lẹ́ bí yín. Àdó tẹ́tẹ̀ tẹ́tẹ̀. Kí ló ṣẹlẹ̀? Alaye gbàgbára lẹ́jà rí. Ọlọ́pàá ẹni sùúrù ẹ̀ lẹ́ka. Stop there! Stop there! Ọ̀gá ẹni sùúrù. Ọ̀gá ẹni sùúrù. Àlàyé mi àjọ wà ní àlàyé mi má ṣe báyìí. Mr. Man, tó bá make attempt láti move mi bẹ̀rẹ̀ máa fi bọ́ fọ́ orí ẹ̀ dànù. Àlàyé mi tó alẹ́ ògùn ní bàjẹ́. Máa fọ́ orí ẹ̀. Tí n bá wá fọ́ orí ẹ̀ tán, máa fọ́ ẹsẹ̀. Tí bá fọ́ ẹsẹ̀ tán, máa fọ́ apá ẹ̀. Tí bá fọ́ apá ẹ̀ tán, máa fọ́ ojú ẹ̀ méjèèjì. Ọ̀gá ẹ̀ easy mẹ́mọ̀. Ok. Àtijẹ́ làwọn bá káàkiri àlàyé. Àtijẹ́ làwọn bá kiri àlàyé. Àtijẹ́ làwọn bá kiri àlàyé. Máa bá ti jẹ ká. Tó bá sọ̀rọ̀ máa fọ́ orí ẹ̀. Àti sẹ́ni. Saka. Deputy Governor. Format. I deal with you. Àdóńgọ́. Àdó wà pẹ̀lú wa at the same time Àdó sì pẹ̀lú wa. Tó bá bá wa ni kò sọ. Tó bá ti rà wá, ó ti rà Àdó náà. Ẹ bá ti rí yín mo ti rádò bíi báwo. Iṣẹ́ tí mo gbé fún Àdó ò tí ì ṣe. Bọ̀bọ́ tí mo gbé iṣẹ́ ẹ̀ fún Àdó. Wọ́n ti announce as governor ní àárọ̀ yìí. Mo dẹ̀ ń wò wípé ọjọ́ tí ń lọ ó yẹ kí ìyá Àdó ti bá ń pa. Àwọn yẹn ti ń pariwo ẹ̀ kiri. Gọ́fúnà ni ó nọ́mà èmi ni wọ́n mú àsìbẹ́rẹ̀ ní dẹ́bùtì ẹ̀ ṣùgbọ́n kò èmi náà kò jẹ́ gọ́fúnà ẹ̀ náà. Àlàyé farabalẹ̀. Ó ti gbéṣẹ́ fún bàbá ó dẹ̀ ti fún bàbá lówó bàbá máa ṣe kí ni wọ́n á ṣiṣẹ́. Wọ́n ti wá ń pẹ́ jù. Ṣé ẹni nǹkan tí mò ń sọ ni wípé ẹ mọ̀ bó ṣe wọ́n lóòótọ́ kí n má parọ́ wọ́n fi mí jẹ dẹ́bùtì gọ́fúnà ẹ̀. Èmi mo fẹ́ wà. O lè ní mí. Ìwọ ò fẹ́ owó láyé ẹ ni. O lè bí ti bá wo.
àlàyé ó ti fẹ́ tí ẹ̀ gbọ́ wípé ó ti ṣe kíni. ó tún máa fetí gbọ́ pé ó ti kú dànù. confam ó ti jẹ́ èsì etí tó fi gbọ́ pé ó ti wọlé òun náà ló tún fi máa gbọ́ pé ó ti ṣe kíni. confam ó lọ. mo ti sanwó fún bàbá máa ṣiṣẹ́. ti pẹ́ jù. ti pẹ́ jù. ṣé kí n dánwò lára ẹ̀ kó lè mọ̀ kí kí ló sì yẹ gbogbo ti tiẹ̀ bíi kó máa dán kan wò kí n tún lè yìnyín láwo ó dìgbà tó máa tún gbọ́ wípé ó kú. a máa padà fi wọ́n fẹ́ ẹsẹ̀ kan. ilé máa ń bẹ kẹ ṣaka ilé ń bẹ o ìwèrè ó ń bẹ o. èló gan ló san àfàtì yìí bẹ̀rẹ̀ àǹfààní ṣaka wọn àlẹ ní ẹgbẹ́ náà àṣálẹ́ yìí. èmi ti ṣọ́ọ̀bì tí àlàyé yẹn wà lálẹ́ yìí a máa jọ gbórí wọlé a máa jọ lọ wú kẹ̀mọ́ bí a máa azin ohun alẹ́ eke ńlá ohun alẹ́ bí yẹpẹ̀ a máa lọ gbà lọ́wọ́ ìta máa gbé. ó mọ̀ má jẹ́ kí bàbá mọ̀ ọ́ àwa ti wà street kí bàbá tó dé bàbá gba 30 million kò fún wa ń bẹ̀ àwa náà máa ṣe kí ni a máa jẹ ilé ìmọ̀ra. Blood. Adó bàbá o. Saga. Bàbá àgbàlagbà. Last operation tí a lọ. I perform excellently. Confirm. Èmi dẹ̀ mọ̀ pé FRD la wá. Ìgbà wa lẹ́bàá. Lẹ́yìn bàbá. Ẹni tí a fẹ́ expect ní lẹ́nu. Ẹni tí a expect. Ara àwọn èèyàn wa náà ni. Àwọn tó ń já sẹ́lẹ̀ fún wa. Confirm bàbá. Bàbá àgbàlagbà. Àjọ ńlá táwọn èèyàn pè ní. Adó bàbá o. Báyìí. Bàbá mo níwọ̀ làdó ńlá táwọn èèyàn ń pè ní. Àjò rẹ̀rẹ̀. Bàbá ìfẹ́ tẹ̀ lágbára ìwọ làdó táwọn èèyàn tún ń gbé. Àdó dààmú. Àdó ikú fẹ́ni tó fẹ́ kú. Bẹ́ẹ̀. Àdó owó fẹ́ni tó fẹ́ lówó. Ìwọ owó lẹ́rù bá gbogbo wọn kíjokíjo oògùn pọ̀. Ìwọ gángan ló sà. yàrá yà wọ̀. ọ̀tọ̀làdó bí fẹ́. Ìfẹ́ tí yín lágbára ó ju tàdó bí fẹ́ ti lọ. Bàbá ẹ jayé lọ bó ṣe wù ní bàbá. Ẹ relax. Ẹsẹ̀ tí màmá kàn. Abigail. bàbá o bàbá gbẹ̀rẹ̀. Bọ́ sí Abigail. síbi Abigail bọ́ síbi. Àwọn ìwà pa gan. rọwọ fọ. Ó ṣiṣẹ́ bí ni. Bàbá o olóṣó máa ń lo ID card. Mo fọ́ sára ṣá. Bàbá ṣàgbọ̀ wípé olóṣooṣù wá ti upgrade. kọ́ máa gbé pọ́s yòókù báyìí. Olóṣó tó lo ID card eléyìí kọjá bẹ́ẹ̀ ò tún àjò ó jù ní sí yín. Ó pọ̀. Confirm. Saka. Bàbá ẹjẹ́ sáré lọ sanwó kan náà. Saka. Àgbàlagbà. Mo máa ń sọ fún ẹ. Saka ṣọ́ra fún obìnrin. Ó gbọ́ Yorùbá. Mo gbọ́ yín bàbá. Kò má lọ gbabi tó gbà wá lọ. Bẹ́ẹ̀ni bàbá ẹ má jẹ́ sọ fún ẹ. Má lọ sùn lé o. Ajá Lẹ́kì 1.5 ni o. Má sùn lé o. Ọmọ. ọgbẹ́ kìíní Family. táyé máa ń gbé owó yóò máa sanwó ìgbó gbé o. Bàbá ti ní bàbá ti ṣàdúrà lọ́wọ́. Ó máa rí ẹ lẹ́tà. Ok bàbá kò sí àlọ́. Parí bísínẹ́sì yìí ná. Àdúrà tí wọ́n bá. dé sílẹ̀ yẹn o má ti lọ o. Àdúrà bá ẹyẹ kọ́ ṣáà mọ́ wọlé fún wa náà. Nígbà ẹ̀dọ́ ẹyẹ kọ́ ṣáà mọ́ wọlé bàbá. Ògbọ́n kan tí bàbá sọ ni. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí bàbá ti ṣe. Ó fẹ́ gbabi tó gbà wá lọ ni. Àlàyé mi ni bá tó gbà wá lọ. Àṣẹ ń bẹ lẹ́nu bàbá kọ̀ fà. Má wo bẹ̀.
Gbójú kúrò ń bẹ̀. Tàbá kúrò ń rí, àwa máa ṣe kí ni? Ẹ máa ṣá. A máa tẹná kanlẹ̀. A máa tẹná kanlẹ̀, má wọrí. Ó wà lẹ́bi ẹ̀ gan-an. A máa tẹná kanlẹ̀. Nílùú yìí. Bàbá àgbàlagbà. Bá ní mo wọ́ yìí. Ìyá o. Àdó ìjọ̀gbọ̀n. Àdó àlàáfíà. Àdó ìyẹ̀fù. Ó pẹ́. Ọmọ mi. Ta tó bá lóde tó bá lọ pé òde yẹn. Ẹni tó bá lóde tó bá lọ pé òde yẹn ojú ẹ ti fọ́. Ó yá gbà yìí. Ọmọ rẹ̀. Ọláyé lè mi ṣe kí ni? Ìyá. Ó bá wọn kó máa ti máa ń fọ. 100. Àìsí bàbá àìsí mọ̀nà. Aláyé nípa tí ilé epo yẹn tí mo sọ fún yín yẹn. Tíwálé, ẹ má bínú. Aláyé ṣe ti rí. Ṣé rí ilé epo mẹ́rin yẹn? Tí wọ́n ti ta gbogbo ọjà tó fẹ́ tààtù. Lọ́wọ́ alágo 6 yẹn. Aago 7 wọ́n ti máa ṣẹ̀dú lẹ́fún. Ìyẹn máa jẹ́ Koleoso center. Bẹ́ẹ̀ ni bàbá àgbàlagbà Tíwálé. Ṣé wàá rí táwa ti ṣẹ̀dú ẹ̀ láago 7 ẹ̀lí mọ́ màárọ̀ la efele báńkì yá yẹn ṣùgbọ́n aláyé mi fẹ́ kẹ́ lọ báńkì torí mo mọ̀ yín bàbá àgbàlagbà ẹ máa dálẹ̀ rẹ pẹ́tẹ́ mo jẹ́rìí yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ká wọn mọ́ sẹ́ńtà àwọn yóò ti yé yín aláyé mi lè fún yín. Ọmọ ìyá mi má fún mi lófo. Mi lè fún yín lófo. Mi ò mọ̀ béèrè o. Tí bá fún yín lófo aláyé ọyọ kan ni mo máa jẹ yín Ọlọ́run aláyé ṣe mo fún yín lófo ẹ̀yin ẹ jẹ́ kí n máa dẹ́ ẹ̀rí gbogbo kíní mi ni. Iṣẹ́ ẹ ti dọ̀. Bàbá mi ṣe yẹn Sì lọ́wọ́ wá tún gbà klọ́ọ̀bù lọ́ọ̀. Màmá máa yí spíṣíárì ni ọ̀nà. Bíṣíárì gidi. Bàbá Náà. ìwọ pé ní pẹ́ńbẹ̀ falẹ̀. Falẹ̀ bàbá àgbàlagbà. Gbé fún bàbá mo jẹ́rìí Àrí ẹ̀ka tó lọ. Wá lọ́wọ́ àdó. Àdó máa dórí àkáǹtì ẹ̀. Báwo ni iṣẹ́ ti lọ báyìí? Ọmọ ẹ ṣe èèyàn. Àmọ́ ẹ ṣe èèyàn. Ó ti fún wa báyìí. Báwo la ṣe máa ti yé yín bàbá? Sáré gé. Ẹ wo bí Bàbá àgbàlagbà. àwọn méjì ló máa ṣiṣẹ́ bẹ̀rẹ̀. Officer. Yes, sir. Tẹ́bá ti para rí máa ẹ máa arrest ẹ o. He's a very nice man. JK. Thank you. Àwọn èèyàn nìyẹn. Wọ́n àwọn ìtàn need nìyẹn. Sir. Sir. Yes, sir. Sir. Yes, sir. Again? Àwọn àdó yẹn náà. Àdó again? Sir. Yes, sir. Ilé epo. Wow, manager. Okay, sir. Ọ̀gá, ẹ jọ̀ọ́. Sorry, sir. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ describe mọ́tò tán lò fún mi, sir. Mọ́tò tán lò What? Wọ́n lọ mọ́tò wọn kan. Wọ́n gbé mọ́tò wọn kan wá. Ọ̀gá àwọn gan ló tẹ̀lé wọn. Kò tẹ̀lé wọn. Okay, sir. Small tower yìí. Okay, sir. I will do it, sir. Sir! Thanks, sir.
Sergeant. Sir. Yes, sir. Ọ̀gá ló pè mí tán sísìn o. Wọ́n ní kẹwàá fẹ́rẹ̀ láti níbí. Wọ́n ní àwọn ọmọ àdó yẹn, wọ́n ní wọ́n ti lọ rọ́ọ̀bù ilé ìkó. In fact, wọ́n ní wọ́n ti pa máníjà tó wà bẹ́ẹ̀. Wow. Ọgbọ́n wọn ní sport tá a wà yìí gangan tá a ṣe patrol yìí. Lọ́ máa gbà kọjá. Well done. Nice one. But mo béèrè pé irú mọ́tò wọn náà lò ọ̀gá ni wọn gbé mọ́tò kankan dání. Àwọn máa dó yìí. Ẹ wà fẹ́rẹ̀ àkàrà. Okay, sir. Yes, sir. Sir! Stop it! Yàrá yá yóò ní fẹ́ kú. Stop it! Ẹ bá gbọ́ máa jọ àjọ níṣẹ́. Èmi ò máa dùn ẹ gbọ́ bọ́dì kúrò lọ́nà kẹjá kọjá náà. Fọ́màtì jẹ́ kán mọ̀. Ẹ dákẹ́ sí ike gbẹnu fún yín lọ. Ọ̀nà kì í dí mọ́ tọkọjọ́ máa lọ. Bẹ́ẹ̀ ni ọ̀nà kì í dí mọ́ olùkóró máa lọ. Wọ́n máa dé àti dé sí lọ́rùn àmà kọjá bíbá yìí lé ní kò lè síbà bá láyé tó máa sọ̀rọ̀. Kíṣàt sakabula àbí kí ló kọrú rẹ. Èmi gángan ní sakabula. Ọmọ àdó tó gbàdó mi. Èló lẹ́ ń gbà lówó oṣù. Ẹ ń gbà 50,000 táwa bá lọ sí operation. A máa gba 2 million. Tó fi dé 5 million. Iṣẹ́ ọjọ́ kan nìyẹn. Yẹ́yẹ́ sọ sakasaka ni ẹ́ o ṣe sakabula. Sakasaka ló yẹ kí n máa pè é. You are very stupid. And you, o ṣe rí. Beautiful girl like you. Look at yourself. Wáyé ara yìí. Ṣiṣẹ́ tó tọ́ sí ẹ nílé. Ọ̀gbẹ́ni ló dákẹ́ owó tí mò ń gbà ìgbà báyìí láwọn tó fẹ́. Format má bá wọn sọ̀rọ̀ gbé báàgì já gbé bọ́dì. Stop it! Ọ̀sà shoot. Àwọn wèrè yìí dánú bí mi, èmi ọmọ àdó, wọ́n dánú bí mi, èmi náà fi bọ́dọ̀ wò, wọ́n fi bọ́dọ̀ máa dùn. Ó yá sakabula wọn ò tí ì jẹun. Fún wọn ló jẹun. Wọ́n bá nìkan mo síwọ́ tẹ bá tún dúró màá tún pẹ́ lòmí. Wọ́n sì dúró náà, wọ́n ti lọ.
triple it please ẹjọ. wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ ó dẹ̀ ti dandan kó o kú kò sábùjá lọ́rùn ọ̀pẹ ibi tá a bá bá gun là á bá sọ. ó mà ga o ẹmu ẹkì ṣẹ́ran bíi tó rẹ ni báàrí igi ṣẹ́gi bá ṣẹ́gi orí ara rẹ̀ ní ṣẹlẹ̀ ọwọ́kọ́wọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ń fi nara rẹ̀ ni bókìtì ọ̀gán bá jì ń jì lérí ara rẹ̀ ni irú ẹ̀ náà ń sọ ni tí o bá pera rẹ ní ọ̀dákùnrin gbàrà o ò tí ì bá ọkùnrin pàdé obìnrin lásánlásán adẹ̀yìntọ̀ ni ó gbèrú ọkùnrin bẹ́ẹ̀ náà lẹ̀ èmi ojú lásán ló ṣe rò pé mo jẹ gómìnà gbogbo ìlú yìí ni kí lorúkọ rẹ. Agbara lorúkọ mi. Bánúmọ́ ṣáàdù Agbára náà sọ ọ́ ni àlórúkọ rẹ gangan ni mo fẹ́ mọ̀. Agboola Ọmọdérìndé. Agboola Ọdẹrìndé. Kí lorúkọ ìyá rẹ. Bọ́sẹ̀dé. Agboola ọmọ Bọ́sẹ̀dé. ẹ̀rín Agboola ọmọ Bọ́sẹ̀dé lónìí ni kò ní dọ̀la o. Agboola ọmọ Abọ́sẹ̀dé lónìí ni kò ní dọ̀la o. O ti wọlé tọkú lónìí o. Ó di dandan kó o kú. Ajá rẹ ti wọlé tẹkùn lónìí. Ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. Agboola ọmọ Abọ́sẹ̀dé o. Bọ́mọdé rẹ ọba mẹ́wẹ́ bọ́mọdé rẹ ọba sì wá mọ̀wé lówè á já ẹwẹ́ sọ́wọ́ ọ̀tún á yá òwe sọ́wọ́ òsì á ó wàá kó wọn mọ àní fi lọ́mọ lọ́wọ́ ọ̀gá rẹ bẹ́ẹ̀ lọkùnrin ṣe akọni ni ọ́. Great man kí ló ṣe yín tẹ́ wá ń gbọ̀n wọ́n ti sọ pé lókè lẹ ti wá ẹ pàfọ́ọ̀mù mírẹ́kù kan náà pàfọ́ọ̀mù mírẹ́kù káàtì ẹ̀wọ̀ nǹkan tó wù ọ́ wá bí sẹ́yìn ló ń sọnù lẹ́yìn ní àbájá àbẹ̀wúrẹ́ àbẹ̀yàn jẹ́ ká mọ eléyìí tó ṣe ń bẹ̀ ìyá máa jà àwọn ọlọ́pàá tó wà léyìí o bí yóò bá jẹ àwọn wèrè tí wọ́n gbéra wọn lójúṣe Ọlọ́run tó yẹ kó máa gbarú àṣẹ gate man tó yẹ kó kó àwọn yẹn jẹ Michael Gabriel kan kó wọn sẹ́nu gate kó máa bá wọn sọ́lé o lè pàfọ́ọ̀mù mírẹ́kù kankan ìdè mad ọmọ ìlú òkè mo pè é nà gbójú sókè Ifá ní kọjú sí mi wò mí re ó yá wo òkè má fọ òkè ọmọ ìyá mi ó dá yẹn mọ̀ ó mọ̀ yẹn. Ókè àdó ló wà wájú ẹ yìí àdó ńlá. Àdó ńlá lélẹ́yìí o wọ́n pé yẹsà. yẹsà. Àdó ńlá lélẹ́yìí àdó òòsà ó yà sọ pé àdó òòsà. àdó òòsà. Ẹ̀dùn bá gbìyànjú. Tó o bá sáré jù máa fìbọn fọ́ orí ẹ̀ dànù. A gbé fún ẹ tán. Má lọ gbọ̀n ju o.
tí máa fẹ́ búrẹ́dì kan ẹ̀mí àrẹ̀ àfọ̀dà nù. ẹ̀rìn lẹ̀ tó sì lọ. bàbá àgbàlagbà. olórí bàbá àgbà. àlàáfíà fún yín léyìí o. bàbá ń kí gbogbo yín. àjẹkù kórè ni. ṣé. ẹ lọ́lẹ̀ kí ló ń ṣe yín. tí o ti tò délẹ̀ make I help you. make I help you like. bàbá kí ló ṣe lóyún. ẹ bá mi rọra ṣe ìyá mi ẹ̀yọ lóyún. ìyá méjì ìyá àdúrà. àwọn olùkórè ládé yìí àwọn olùkórè. 15 million naira tá a dá nínú ìjọ wa lẹ́nu. láti ẹ sọ̀rọ̀ kò sówó ní ẹjọ́ ìṣàdúrà ìjọ. àwọn máa tún parọ́ kẹ̀. ẹni tó bá. mami jí o ẹni kò sówó. sọ̀rọ̀ sókè wẹ̀rẹ̀. kò sówó ńlẹ̀ kò sówó dájú ẹ sọ̀rọ̀ kò sówó ńlẹ̀. àwọn ọmọ ìjọ yín tí ó wà ní outside the country àwọn yẹn fún wa ní 10 million naira. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ fáwọn bàbá. bẹ́ẹ̀ni. àwọn akọrin pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó mìíràn owó tó wọlé ó jẹ́ 3 million naira irọ́ dàbò òjọ́. bàbá bí ẹni bẹ́ẹ̀ jẹ́ bàbá lónìí. bàbá ìjẹ́ ìjà lóhùn tí wọ́n bá dá. ẹ ṣe dúpẹ́ pẹ̀lú àwọn oníkórè mìíràn tó kù. owó yẹn jẹ́ 3 million naira. àwọn olùkórè pẹ̀lú ọpẹ́ pẹ̀lú wàásù pẹ̀lú àwọn owó mìíràn tẹ́ kó jọ kò yé yín ẹ sọ pé àwọn ìjọ sọ pé olùkórè mìíràn náà sọ pé àpapọ̀ owó yẹn ó jẹ́ 2,950 naira 950 naira orí ẹ̀ ẹ wo pé kì í ṣòwò ayọ̀ ọ̀yẹ́sẹ̀gbẹ́ kan ẹyọ máa do owó yẹn jẹ́ lò. ó jẹ́ 50 million naira bàbá àgbà. 50 million naira tó ń bẹ lábẹ́ bẹ́ẹ̀dì pásítọ̀ ní orí òkè. format. bàbá àgbàlagbà. format. bàbá ìjẹ́rù tí o bò bọ̀. wọ́n bí. ìbéèrè kẹ̀kẹ́ ni. kọ́mi ẹ̀. bàbá ìjẹ́rù. ó bàjẹ́ àánú bàjẹ́ kí ló yẹ kó ṣe bàbá àgbàlagbà. ọ̀dẹ̀. ó ti yé mi. ẹgbẹ́ wo wá pé mi. kí ló ń ṣe ẹ̀yà wèrè mi. Sakabula tẹ́ ń wò iná bí lálùdé dey use am o. na me be only am rubber wey dey use sakabula this one no be lalude dey use am. Saga confirm. na me dey use am rub 1 bullet 5 people go die. Saga ó ti ṣe. èmi bàbá ní sakabula the only am rubber wey dey use sakabula dey rub you wan die. sẹ́ẹ̀sì. oya baba. bàbá àgbàlagbà. Bàbá ṣe make I carry am. It's just because today is Sunday. ọjọ́ Sunday tẹ̀lé lé. ọjọ́ ìsinmi aláyọ̀. yaso. ó máa sábà láàánú gan torí wọn fẹ́ rí blood lẹ́nu. naso. inú mi dẹ̀ dùn nítorí pé ẹ comply. ẹ bá mi drag. wọ́n lè mẹ̀lẹ́ ń bẹ̀ kí ló ń ṣe yín. wọ́n ti mọ wá jẹ́. ajé ti bú bá jẹ lónìí o. ẹ̀rí bó ṣe rí rùmùrùmù owó ìjọ ló ń jẹ wọ́n ti fowó jọ bọ́ wèrè. oníkòsó ló ń lé. ó parọ́ òun ṣe kí ni ó parọ́ òun ṣe kí ni. ó máa jalè. ẹni tó bá parọ́ á ṣe kí ni. ó máa jalè bàbá. ẹ̀yin ọmọ àdówó ní kò sówó ń lé. àwa dẹ̀ ti lọ gbówó wá láti ìta. àwa dẹ̀ ti lówó. fẹ́ bíkà mẹ́ta o. ṣé yàrá ilẹ̀. Olè! 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 Bàbá. Ìyá ẹ̀. Ó wèrè tó lọ. ó ti lọ bínú jù. Sakabula make I vex. Saka make I vex. Ajé. See the way you dey talk now. Baba God you see o. My heart no dey there o. Na me wan dey come for Mo ló bèrè fún o, àwa ti ń lọ o. Ó ní òde wá bí kò sí láti pa, láti kó lọ, àti láti pa o. Baba God, you see I no dey now. Okay o. Movement. Bàbá jẹ́ kémi náà ti ẹ̀ pààyàn. Ẹgbẹ́ fún gẹ́tìmá ẹgbẹ́ fún yẹn náà. Ó fẹ́ gbórí sókè ní wọ́n ń dà. Gbórí sókè kò jẹ búlẹ̀tì kan tó pọ̀ ní ìjọ padà. Mami jí o! Mami jí o! Mami jí o!
kò sí kan tí o ṣe tì tó bá jẹ́ bẹ́ẹ̀ ó yá Àdó àti àwọn ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ wípé tí wọ́n pa níyàwó pẹ̀lú ọmọ inú rẹ̀ ó yá Olúwa àṣírí ọjọ́ kó tú ó yá àṣírí ọjọ́ kó tú tí ìwọ Ọlọ́run tí o kò bá jẹ́ káṣírí wọn tú mi ò ní kúrò nínú gbàgìjù yìí mi ò ní kúrò nínú gbàgìjù yìí Olúwa o àní mi ní kúrò nínú gbàgìjù yìí ní orúkọ Jésù Ọlọ́run alágbára o ó yá torí àṣẹ ìpè àti àṣẹ májẹ̀mú rẹ àti ìfàmì òróró yàn mí ó yẹ gbọ́dọ̀ jẹ́rìí ara yín ó yẹ gbèjà mi jà 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 Olúwa o bọ́lójú rẹ wà ó yẹ mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ tó bá jẹ́ wípé tòótọ́ ó sì jẹ́ Ọlọ́run mi síbẹ̀ tó bá jẹ́ pé ní tòótọ́ ni mo gbọ́ ìpè rẹ tí mo dẹ̀ gbé ìpè rẹ tí mo dẹ̀ gbé lóhùn ó yá àṣírí Àdó àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ tú ní orúkọ Jésù ó yá tú àṣírí wọn 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 ìwọ tó sọ iná kalẹ̀ sórí ẹbọ Èlíjà ní ọjọ́ wọn ni ó yá mo mọ̀ pé agbára ẹ̀ síbẹ̀síbẹ̀ gbogbo ibi tó bá wà kí wọ́n wà nínú ìwò ilẹ̀ ó yẹ Olúwa àṣírí wọn gbọ́dọ̀ tú bẹ́ẹ̀ ó yẹ bá mi mú wọn 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 ní orúkọ Jésù ó yẹ bá mi mú wọn Ọlọ́run o ó yá ẹ̀bẹ̀ ni mo bẹ̀ Olúwa ó yá torí àṣẹ ìpè yìí ó yẹ jẹ́rìí ara yín ó yẹ jẹ́rìí ara yín ó yẹ jẹ́rìí ara yín Àdó àti àwọn ọmọ iṣẹ́ rẹ̀ ó yẹ ọwọ́ gbọ́dọ̀ tẹ̀ wọ́n 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 gbogbo ibi tí wọ́n wà tàbí gbé ṣe ibi wọn lórúkọ Jésù ó yá ọwọ́ gbọ́dọ̀ tẹ̀ wọ́n ó yá Olúwa ní orúkọ Jésù mo pa àṣẹ ó yá báyìí gbogbo ibi tó bá wà àṣírí wọn jẹ́ ó tú 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 ó yẹ jẹ́rìí ara yín ó yẹ jẹ́rìí ara yín Olúwa ojú rẹ̀ dá Olúwa Olúwa ó yá Olúwa ó yá ojú rẹ̀ dá ó yá àṣírí wọn gbọ́dọ̀ tú ó yá Àdó gbogbo ibi tó bá wà àtọ́ àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ní orúkọ Jésù ó yẹ tó àṣírí wọn ó yẹ tó àṣírí wọn ó yẹ tó àṣírí wọn Àdó mi dà Àdó mi dà Àdó mi dà. Yẹ bẹ́ẹ̀ ọ̀dọ́ ló bẹ́ẹ̀ sọ. Kí ló ṣe ọkọ̀ ń gbọ̀ báyìí? Farabalẹ̀ ṣé nọ́mbà? Ẹjọ́. Hello. Daddy. Hello, ladies and gentlemen. kọ́ máa pe bàbá bọ́ sí ibà. Bá ti jà wá sáárín níbí. Mo wá fún peace ni eré la máa bára wa ṣe àlejà. Kò síjà láàrin wa. Báwo lẹ́sìn máa bára wa jà? Ọkùnrin Saga. Ok, Àdó ńkọ́? Ṣé ló bá dùn? Daddy, please. Mi ò wá fún ìjà ń bí.
ní láti understand ara wa ni. Saka mo rántí. Ok ṣé mo bá dùn ní ṣé mo bá dùn ẹ bá mi tẹ àdó jáde. Let me understand please. Àjò ọkùnrin takuntakun ọkùnrin mẹ́ta ẹni tá ń lébọ̀ lẹ́yìn tí jagunlabi ń lára wájú. À ń lébọ̀ lẹ́yìn jagunlabi ń lára wájú. Àdó bẹ́ẹ̀ ni àdó ṣà àdó. Wọ́n ní o ti ń ṣe àwọn oògùn pẹ́pẹ́pẹ́ kan bí àgbélépọ̀tà tó ń pè lóògùn. Ìyẹn jẹ́ kó lè máa ṣe ìgbéraga sáwa. Èmi decide láti pè ẹ́ wá síbí ni o. Kó lè rí bó ṣe máa fojú sunkún ọmọ ẹ. Confirm. Àdó jọ ọmọ tó ń wò yìí ojú kẹpọ̀ ojú kéré mi ni wò kò níwájú kò ní lẹ́yìn. Àdó má ṣe báyẹn fún mi jọ mo bẹ̀ ẹ́ ni jọ mo bẹ̀ ẹ́ ni jọ mo bẹ̀ ẹ́ ni. Ibi tó wà yìí ni wọ́n pè ní gbọ́dájú. Èmi náà tí mo rí pé gbọ́dájú rẹ̀ jọ. Ẹni tí ó bá ti wà ń bí táwa yìí code 141 la máa lò. 141 irú kóòdù wo nìyẹn. máa lọ ní ikú tó ń pa ní lójú ẹsẹ̀kẹsẹ̀ ni. Jọ má ṣe báyẹn fún mi jọ mo bẹ̀ ẹ́ ni Àdó jọ má ṣe báyẹn. Àdó má ṣe báyẹn fún mi jọ. Àdó mi dà. Daddy, please. Abaja waste wèrè yìí dànù náà. Na mi lè kí wọ́n sakabula the only thing wey dey do sakabula dey rub na. Baba my blood dey hot na. Baba, if you make any sliding mistake to when move man, my people for you down. Baba wetin happen? Blow! Baba. Okay. Everybody, you're under arrest. Never make attempt to my people for you down. Drop your weapon. Move.